ebi ti fẹ́ lu ayé wọn fọ́. situation ti ń bẹ ń gbòòrò lọ́wọ́. ẹ káàárọ̀ ń lè yí o. Táni. ẹ káàárọ̀ o. Wọlé. ẹ káàárọ̀ kọjọ́ mẹ́ta èmi ni o. àtòríbẹ̀wò àgbà yahoo bá àgbàlagbà. Bá a pè ní àparò ajáko. ẹ kọjọ́ mẹ́ta. Bó ló ṣe wọlé? ṣíṣí ni mo bá lẹ́kùn. Bó tilẹ̀kùn yìí. ṣíṣí ni mo bá mo yí fọ́ọ̀kan báyìí ló ṣí bẹ́ẹ̀. Abájọ ilé tí ò ní lẹ́kùn lè múlẹ̀ wọlé mẹ́ lọ sùn. mo ṣáà ti wọlé. Àwọn ti wọlé. mo ti wá bá ó dàbí mo bá ọ dáadáa o. Mo ń mú mi lọ́wọ́ ni mo fẹ́ kó ìwà yòó tó máa kàn mí sí. kì í ṣomi lásán. Àti kó kàn mí sí làwọn. kì í ṣomi lásán mo rí kékan tó ń sáré dé mi inú rè. Ojú ẹ sọ. mo rí Ojú ẹ sọ. Mo lè gbé ọgbógò ní. Tó bá gbọ́ yẹ̀mí wò. sàmì wò Mọ̀sán ìwà gàn. mo rí ọmọ kan náà máa mú sí wáṣọ láti jẹ pọ̀ ní ọba mú sí bí wá ní ọba mú sí bí wá àbí kí ló tún kù kébì náà fi sínú díẹ̀ ń bẹ́ẹ̀ torí kò sí òun ọ̀rọ̀ bí Nàìjíríà ṣe lè sìn kò sí ìrètí kankan. ẹ mọ̀ mi sí wọ́n náà bó ń jẹ. àbí ní kò bá mú sí bí wá kébì náà. Ìyábọ̀. Bá a mú síbí kan wá. mú síbí kan wá sí ebi náà ti dé. Ebi náà ni mo ti ń pè o. kò lè yá ni. Ibi abáfẹ́ gbé obì ti wù ú bẹ́ẹ̀ ọmọ ìjẹ́ lọ ni. o ṣe ojú òní tí ọmọ dáadáa ṣé o sọ nù. ó kárí. Nítorí eléwo ló sílẹ̀kùn ẹnu géètì ló sí ilẹ̀kùn ilẹ̀ tí ó ti. Kèsè mi bóyá Fàrúkù ni. Kèsè wọ́n mọ̀ tì síra ayé ni. Kèsè mi. Ẹ̀yin ọlọ́burúkú àfi tiẹ̀ kó bá tirẹ̀ yìí. Àfi tiẹ̀ kó bá tirẹ̀ yìí. Ní ìbáyé tí bẹ́ẹ̀ nílò tí bẹ́ẹ̀ nù ké. Ẹni kó tó máa yọ síbí sí. Ẹ sọ bẹ́ẹ̀ bíríkìlà. mélòó náà ni mo fẹ́ bu yọ bó ti fẹ́ parí oúnjẹ náà. Ṣé láìpẹ́ kí mo tiẹ̀ bá wí torí kò lè yí ọ? Sọgbọ́n. wọ́n gba àwọn ọmọ ìdí ojú bí mo ṣe wọlé náà ìbọ̀dọ̀ tó ń sọ náà ni pé torí mo fẹ́ jẹ bí o. Láìláìláìláìláì ìwọ náà tètè kú tó mú méjì ó tutù. èyí wá ní àrùn àwọn farabalẹ̀ nílẹ̀. Ẹsẹ̀ ẹ̀wọ̀n náà kò ní yọ sọ́lọ lẹ́nu tiẹ̀. yóò omi dà òbí bẹ́ẹ̀dì jẹ ni òbí bẹ́ẹ̀dì sí. Mo lè dé ta ni. àwọn bẹ́ẹ̀dì òjì sílẹ̀kùn. Àwọn bíkìrì mo lè dé ni. ìgbà tí mò ń bọ̀ ìyá àbèjì tó wà lẹ́yìn kùlé yín tó ta bẹ́ẹ̀dì ó ti dé. Èèyàn láyè èmi gan jáde lọ ni. ó dà Ó kàn ní kí wọ́n rárá rọ̀ sílé. Ìṣákì. Ó ń jẹ́ ọ̀ lọ lẹ́nu. kí ló jẹ́ àparí ẹ̀. Tọ́ba ń gbọ́ parí ọlá ilé ẹ̀kọ́. Kò ní test. ilé yóò da jẹ́mi ó ń lọ́jọ́ lẹ́nu tèmi. Àjọ ò ní tẹ́. Gbogbo nǹkan lẹ́nu tiẹ̀ máa yà sí. Ayé tó ra ń jẹ gan lójú ọjọ́, ó sọ pé kò ní tẹ́sí, ó sọ pé ọ̀jẹ̀ díẹ̀ sí ọlọ́mọdé ọjẹ́ Johnson tó ti yọ nísìn láti bí ẹ. Kámi àpò jẹ gbogbo ẹ̀ àkàrẹ̀láì. ṣíbí méjì náà mo ti bù. kódà tó bá rí bẹ́ẹ̀ èmi náà ń lọlé kò sẹ́ńtọ́ lọ́hùn ò ṣe fún o. Ìyábọ̀! kò sẹ́ńtọ́ lọ́hùn ò ṣe fún o. èmi náà ń lọlé èmi náà ní ẹ̀dá rẹ̀. Kí ló ń wí? kò sẹ́ńtọ́ lọ́hùn ò ṣe fún o. Ṣé mo wá ní ọmọ lọ ni? jẹ́ àjọjọ́ oúnjẹ tán. Sọ́jà lọ pilẹ̀ bá bọ̀ bí ni. nígbà tí mo ti wá dé tí mo ti bá oúnjẹ kí ló tún kù. Ẹ bọ́ ó sì ti jẹ díẹ̀ bẹ́ẹ̀ náà. Kí ni mo sọ fún yín pé géètì ẹ tún lọ ọmọ ìyẹ̀wò níṣẹ́jú méjì sí mẹ́ta kẹ́ lọ ọmọ ìyẹ̀wò pé sàtífíkẹ́tì ti jáde ní àmọ́. Kèsè mi Fàrúkù lẹ́rán bí ọwọ́ ta. Kí n bá fún ọ lẹ́kùn létí tí mo gbọ́ lẹ́kùn létí ọ̀nà alẹ́ ni kọ́lọ́ méje torí burúkú ó jẹ́ tí òyò mi eléyìí jẹ̀ǹdẹ́jẹ̀ gbà mí ìwọ́n kò náà ọ yọ síbi orí burúkú ẹjẹ́ bàbá èsù jẹun pọ̀ wọ́n ní síbi rẹ̀ gùn ni síbi tiẹ̀ tó sún mọ́ mi bí mo ṣe bù ní bù ẹ jẹ́ sọ fún yín ẹ dára síra yín lọ́rùn ni o tẹ́ ẹ bá ti jí láàárọ̀ látẹ̀ lọ léèwé tẹ́ ẹ jí láàárọ̀ látẹ̀ lọ bàbá ẹ tí ọba bìire kó wá béèrè owó oúnjẹ lọ́wọ́. Gánà yìí ni kèsè mi. Kèsè wọ ọ̀rọ̀ kan lè kọ́ bá lé yọkọ jẹ́jẹ́ mi mọ́jọ́ kó mi ni ó jẹ́ tí mo rọ́ fi mọ́lẹ̀ jáyé mi eléyìí dé nìsín ó bù méjì ó bù mẹ́ta ẹ̀yin kẹfà tẹ́ bá ti géètì sí èèyàn ọjà wọlé ni get out get out get out.